ṣé ẹ kú ilé báyìí ni àkè ará ilé ẹrè wàhálà àkérò ọ̀nà tó bá ti tó ọjọ́ méjì jọ́ mẹ́ta ẹ̀kú àti làákẹ́ra ẹni a mọ̀ tó kí yín kú ọjọ́ mẹ́ta o lórí ètò Yorùbá dùn kà bẹ́ẹ̀ ni ní ìkànnì YouTube gẹ́gẹ́ bí ìṣe wa ìwé tuntun táàtún láǹfààní àti kà báyìí ní bọ̀bọ́ àlútà èyí tí ọ̀mọ̀wé Olúṣẹ́gun Fátórótì tí wọ́n ṣe pẹ̀lú ìyọ̀ǹda òǹkọ̀wé òun náà la ṣe ń ka ìwé yìí a gbàdúrà kí Ọlọ́run túbọ̀ bá wa lọ́ra ẹ̀mí bàbá ọ̀mọ̀wé Olúṣẹ́gun Fátórótì. Bùkọ́lá Ọ̀ṣunwó ní orúkọ tèmi Owólabí ni bàbá tó bí mi lọ́mọ ṣàró àwọn gani mi oníbo ẹja ṣàró gbẹ́gbà ìyàwó atárúgbó ṣe lóge ṣàró ọ̀gbẹ́tọ̀jù tẹ̀rùn oníbò àwọ̀ ọ̀wọ̀ tán ibú gbogbo ní jẹ́ lómi lómi. Yorùbá dùn kà bọ̀bọ́ àlútà bọ̀bọ́ àlútà Yorùbá dùn kà. Ẹ má gbàgbé láti máa bá wa fẹ́ràn ẹ̀ kẹ́ ẹ máa bá wa pín kẹ́ ẹ sì máa tẹ̀lé wa àjọṣe wa ò ní bàjẹ́ o àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá Yorùbá ò ní parun àṣà wa kò máa gbọ́dọ̀ parẹ́ ìgbà wo lọ́làjú fẹ́ farapamọ́ jẹ wá níyà dí o ẹ má jẹ́ kí ọ̀làjú kó fi ara pamọ́ jẹ wá níyà bẹ́ẹ̀ ni Yorùbá ó dùn Yorùbá pé Yorùbá tọ́ orí kìíní ojú ìwé kìíní ibẹ̀ náà la ó ti bẹ̀rẹ̀. Aago kan kọjá ìṣẹ́jú kan ọ̀gànjọ́ òru ní alàgbà Fádéyí dé ẹnu ọ̀nà yàrá Dúrójayé ọmọ rẹ̀. Ó fẹ́rẹ̀ kan ilẹ̀kùn tó ìgbà 15 kí Dúrójayé tó béèrè pé ta nìyẹn o. Bàbá rẹ̀ náà sì dáhùn pé ọ̀wù dúró oorun ikú ló sùn ní ṣílẹ̀kùn fún mi jàre ẹlẹ́dàá mi kò ní jẹ́ kí o sun oorun ikú. A sì kankun títí gbogbo ọwọ́ ń ta ni fò. Dúrójayé rọ́jú rápálá dìde lórí ibùsùn. Ó yí àtùpà tó wà lórí tábìlì níwájú rẹ̀ sókè díẹ̀. Ó lọ ṣílẹ̀kùn fún bàbá rẹ̀. Bàbá wọlé. Dúrójayé náà pọnpọn ó ní dádì ẹ̀yin ni mo sọ́ọ̀rì gan ni gbogbo bí ẹ ṣe ń kanlẹ̀kùn yẹn ni mo kúkú ń gbọ́ ṣùgbọ́n àwọn ẹlẹ́gìrì ni mo pè é mo ti fẹ́ máa tọ̀ sí ṣòkòtò nítorí pé àwọn atiláwí wọ̀nyẹn ò lójú àánú olókan bí wọ́n bá wọlé tí wọn ò rí nǹkan gbà lọ́wọ́ olúwa rẹ̀ á jẹ́ pé olúwa rẹ̀ rugi oyin bẹ́ẹ̀ ewúrẹ́ tó wọlé àpọ́n tó ń ju èrù fẹ́fẹ́ ni ǹjẹ́ àpọ́n tí kò rí nǹkan jẹ lè rí nǹkan bù sílẹ̀ fẹ́wúrẹ́ ìdí tí mo fi pé rọ́rọ́ nìyẹn ẹ má bínú pé mi ò tètè dá yín lóhùn ṣé kò sí nǹkan tí mo fi rí yín níwòyí o. Dúrójayé gbé àtùpà ó fi wo aago ọwọ́ tó wà ní ìgbèrí rẹ̀ ó ní ẹ ò sì jẹ́ kí ilẹ̀ ó mọ́ná nígbà tó jẹ́ pé inú ilé la jọ wà àbí ẹ ò rí nǹkan tí aago wí ni aago kan ló mà ti kọjá ìṣẹ́jú mélòó kan yìí kẹ̀ ṣé kìí ṣe pé ẹ kò róorun sùn ṣá. Bàbá Dúrójayé mí kanlẹ̀ ó fi àpapọ̀ àtàǹpàkò ọwọ́ rẹ̀ ọ̀tún àti ìka ìfàbẹ́ẹ̀lá ọ̀tún kan náà yọ ìpín tó wà nínú ojú rẹ̀ méjèèjì. Lẹ́yìn náà ó tún mí kanlẹ̀ ó ní bẹ́ẹ̀ láabi ni. Oorun kúkú kùn mí ṣùgbọ́n àwọn bàbá wa ni wọ́n ń pa á lówe pé afọkànsí ni olè jíjà kò sẹ́ni tí oorun kì í kùn. Ọ̀rọ̀ rẹ gan ni kò jẹ́ kí n lè sùn òun ló gbé mi dé ọ̀dọ̀ rẹ lọ́gànjọ́ òru yìí. Bóyá bí mo bá rìn ìhòhò hàn ọ́ tí àwọn irúnmọlẹ̀ àjìndùndú sì gbẹnu mi sọ̀rọ̀ ó ṣeé ṣe kí ọ̀rọ̀ mi tà létí rẹ̀. Ṣé o mọ̀ pé mo ti bá ẹ sọ̀rọ̀ láàárọ̀ mo sì ti bá ẹ sọ̀rọ̀ lọ́sàn-án ṣùgbọ́n ibi pẹlẹbẹ ni ìdí ọ̀rọ̀ mi sí ẹ fi ń lélẹ̀ bẹ́ẹ̀ akọ alákòólà àkólẹ̀ kan ṣoṣo tí a wí pé ó ti sú ni. Bó bá jẹ́ àkó tẹni ni iye ìgbà tó bá wù ni la lè kó o. Bàbá Dúrójayé sọ̀rọ̀ tán ó doríkodò. Dúrójayé rẹ́rìn músẹ́ ó fọwọ́ họrí kúẹ́kúẹ́ ó jákọ́ kẹ̀hẹ̀ ó ní dádì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò tó nǹkan tí ènìyàn ń lọ àdá kó tó bẹ́ rárá. Mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ ò lọ́mọ tó ń jalè tàbí tó ti ya pòkí sí gáréèjì ṣùgbọ́n bó bá jẹ́ ti ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni o ẹ wò ó nǹkan kékeré pátápátá ni ẹ má jẹ́ ká pọ́n jẹ̀bẹ̀ lákìsà rárá ẹ lọ sun oorun yín. Bàbá Dúrójayé gbé orí sókè ó mi orí sọ́tún àti sósì ó ní lójú tiẹ̀ nǹkan kékeré ni ṣùgbọ́n lójú tèmi àti lójú ìyá rẹ ojúlówó òkè ìṣòro ló jẹ́ fún wa. Wọ́n ní òròmọdìẹ ò máa wòdì ìyá rẹ̀ ló máa ṣá. Ilé ìwé la rán ọ lọ ìwé la ní kí o lọ kà wọ́n sì ní ohun tí a bá bá rogun là á dojú kọ. Ọdún kẹjọ rèé tí o ti wọ fásitì lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó yẹ kí o ti máa ṣiṣẹ́ oṣù kí o ti gbéyàwó kí o sì ti bímọ. Ìwọ náà wò yíká wo gbogbo àwọn tí ẹjọ́ jẹ́ ọ̀wọ́ tó jẹ́ pé ọdún kan náà lẹ́jọ́ wọ fásitì gbogbo wọn ni wọ́n ti gbóyè ìjìnlẹ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́. Kódà àwọn tí wọ́n wọ fásitì lẹ́yìn tiẹ̀ pàápàá ti gba sàbúkẹ́ẹ̀tì wálé wọ́n ti di ọmọ aláwòrẹ́rìn àti orísun ayọ̀ fáwọn òbí wọn. Ìwòyí ìjẹ́ẹ̀dógún ni Káyọ̀dé ọmọ Bèláwú aláàgó ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè tiẹ̀ tí gbogbo ayé ń fi ọlá rẹ̀ tọrọ lọ́dọ̀ Ọlọ́run
ọmọ tó bá pawó wálé lòbí rẹ̀ yóò yìn. Ṣùgbọ́n orísun kí ni tiẹ̀ o? Dúró, ṣé orísun ìbànújẹ́ ni tàbí tèwo? O ò fẹ́ẹ̀lì, o ò páàsì, o ò kúrò lójú kan náà bí adágún odò. Ọdún kan náà nìwọ àti Michael ọmọ baálẹ̀ jọ wọ fásitì. Michael ọ̀hún ti kọ́lé, ó ti ra mọ́tò, ó ti níyàwó, ó sì ti bímọ. Ọmọ ẹni ní sọ nídàjẹ́ lọ́wọ́ ọmọ ọlọ́mọ. Ìwọ Dúrójayé kò jẹ́ kí bàbá rẹ̀ parí gbólóhùn rẹ̀ tó fi gba ọ̀rọ̀ mọ́ lẹ́nu pé dádì, ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ yẹn. Gẹ́gẹ́ bí ẹ̀yin pàápàá ṣe mọ̀, ìka ọwọ́ wa kò dọ́gba. Ọlọ́run ò dá gbogbo wa bákan náà. Iṣẹ́ tó sì ran oníkálukú láti wá ṣe láyé yàtọ̀ síra wọn. Èyí tí Ọlọ́run rán èmi láti wá ṣe ni mò ń ṣe yìí. Àgbélébù tèmi ni, mo sì ní láti gbé e. Ìrànlọ́wọ́ kan ṣoṣo tí mo nílò láti ọ̀dọ̀ yín ni pé kí n lè gbé àgbélébù náà ní àgbéyè. Ẹni tó bá ń sin àwọn ènìyàn tọkàntọkàn gbọ́dọ̀ gbáradì takuntakun fún ìpèníjà tó lóòrìn, afárádà tó lówúra àti ìfaraẹnijìn tó gbọngbọ́n. Aṣáájú tó bá mọ irú iṣẹ́ tó gbà kì í bojú wẹ̀yìn. Gbogbo èyí tó ń ṣẹlẹ̀ sí mi wọ̀nyí fún ìgbà díẹ̀ ni. Èmi náà máa kọ́lé, máa bímọ bí Ọlọ́run bá ti kọ́ pé yóò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n lórí ìjà àjàgbara, ìjà àlútà tí mo tọrùn bọ̀ yìí o, ẹ wò ó, ẹ ò sí nínú ẹni tí mo lè pe ajá lọ́bọ̀ fún rárá. Ikú tó ń bọ́ bàtà lẹ́sẹ̀ adìyẹ nìkan ló lè ká mi lọ́wọ́ kò. Nítorí náà, ẹ lọ fọkàn ara yín balẹ̀, ẹ lọ sùn padà nítorí iṣẹ́ ọ̀la. Bàbá Dúrójayé bi ọmọ rẹ̀ léèrè ìtumọ̀ àlútà. Dúrójayé ní, ṣé pé ẹ kàn ń gbọ́ àlútà ni? Ẹ ò mọ ìtumọ̀ rẹ̀. Ìjà òmìnira là ń pè bẹ́ẹ̀. Kì í sì ṣe ìjà kan ṣúẹ́ṣúẹ́ rárá. Ìjà àjàkú akátá tí àwa mẹ̀kúnnù tí orí ń ta ń bá àwọn arẹ́nijẹ tí wọ́n ń fi ọlá àti ipò wọn jẹ gàba lé wa lórí jà ni. Pàápàá jùlọ àwọn aláṣẹ ìjọba tí wọ́n wà ní ipò ńláńlá tó jẹ́ pé orin bámúbámú láyọ̀ ni wọ́n ń kọ sí àwa mẹ̀kúnnù létí lójoojúmọ́. Ṣé ẹ sì mọ̀ pé àti gbọmọ lọ́wọ́ èkùrọ́ kì í ṣe ojúbọ̀rọ̀ bí wọ́n bá gbé ìgbésẹ̀ tó kù díẹ̀ káàtó? Ojúṣe tiwa ni láti tètè ké gbàjarè gẹ́gẹ́ bí aṣojú ẹ̀yin ará ìlú. Tí ẹ kò ní oore ọ̀fẹ́ láti jágbe mọ́ àwọn aláṣejù, àwa ò gbọ́dọ̀ ya ojú wa sílẹ̀ kí àwọn ọmọ ìjọbẹ̀rí kan máa jayé alábátá. Ayé ta ni yóò mú mi láì bìkítà? Gbogbo wa lájọ ní búrùjí tí Ọlọ́run fi jíǹkí wa nílẹ̀ yìí. Bó tilẹ̀ jẹ́ pé à ń jà nítorí ọjà tó ń fìdí fọ́gbá pé ta ló ń jà lẹ́yìn kùlé òun lọ̀rọ̀ ẹ̀yin aráàlú. Àmọ́ ṣá, kéku ilé ó gbọ́ kó lọ sọ fún toko. Ìyẹn ọmọ àtilẹ̀ pa àwa lọ́nà oko dá o, torí pé àlútà kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nílẹ̀ yìí. Àwọn kan ni wọ́n fi lé àwa lọ́wọ́, kò sì ní parun lórí tiwa náà. Ìjà àlútà kì í ṣe ìjà ìbọn, bẹ́ẹ̀ ni kì í ṣe ti ọfà. Ìjà làákàyè àti orí pípé ni ìtumọ̀ àlútà nìyẹn. Bàbá Dúrójayé ní, tó ìtumọ̀ àlútà nìyẹn, ó kúkú dáa bẹ́ẹ̀. Àmọ́ ṣá o Dúrójayé, ṣé wàá gbà mí láàyè kí n bá ẹ sọ èyí tí í ṣe òkodoro ọ̀rọ̀? Wò mí lójú o, nítorí ojú lọ̀rọ̀ wà. Ìwé lèmi rán ọ lọ kà nílé ìwé o. Èmi ò rán ọ tí ń jẹ lẹ́nu bí ẹni ń jẹ ṣùwọ̀n yìí. Mo fẹ́ kí o mọ̀ pé ẹni tí ọmọ aráyé bá fi orí rẹ̀ fọ́ àgbọn kò ní dúró bá wọn jẹ nínú àgbọn ọ̀hún. Ìwọ ń ṣe àlútà. Gbogbo àwọn tí ò ń torí wọn kó bísánbísán àlútà ń gba ẹ̀gbẹ́ tiẹ̀ kọjá síbùdó oríire tiwọn. Ọ̀rọ̀ rẹ wá dàbí ẹni tó ru ẹrù ẹlẹ́rù sórí tó wá fa tiẹ̀ lọ́wọ́. Ọ̀wù wọn ni bí eégún bá fogún ọdún jó tí kò rówó mú wálé tí kò tún lérò lẹ́yìn, ṣe làá pa irú eégún bẹ́ẹ̀ tì tí à gbé gẹ̀lẹ̀dẹ̀ lárugẹ. Bí èèyàn bá tilẹ̀ ń rù, ṣé bí ó yẹ kó mọ nǹkan tó fara ṣe? Àlútà tí ọmọlúàbí bá fi ọdún 5 ṣe tí kò lu àlùyọ nídìí rẹ̀, ṣé ó léèwọ̀ bó bá pa irú àlútà ìsọlẹ́nu bẹ́ẹ̀ tì ni? Àbí èwo làbọ̀rọ̀ ṣòwò àìpé bíi ti Àkànjí ọlọ́gẹ̀dẹ̀ tó fodidi ẹ̀wọ́ ẹ̀tù ṣe pàṣípààrọ̀ gẹ̀dẹ̀ àgbagbà? Ṣé ìwọ nìkan ló mọ àlútà ṣe ni? Ìwọ lánàá, ìwọ lónìí, ìwọ lójoojúmọ́ akíla bí ẹkún àpọ̀kọ̀jẹ. Nínú wàhálà tiẹ̀ ló jẹ́ kí ìyá rẹ̀ kù sórí bí àgbígbó yẹn. Èyí tó wá ń jọ èmi lójú jùlọ nínú ọ̀rọ̀ rẹ ni pé bí gbogbo ayé ṣe ń wò ọ́ ní àwòtó, àwòrẹ́rìn ni ìwọ ń wo ara rẹ. Ó jọ ń pé o kò mọ̀ pé bí ojú kò bá ti olè, ojú a máa ti ara ilé olè o. Ìwọ̀n sì ni nǹkan dùn mọ́ bí o bá tilẹ̀ ro ti owó tí a ná lé ẹ lórí. Ó ṣàyẹ kí o máa ro ti ìyá rẹ àti tèmi náà tó jẹ́ pé ológun náà kan ṣoṣo ni wá, a ò gbọ́dọ̀ rìn ní bèbí odò. Ó yẹ kí o rántí ọmọ ẹni tí ò ń ṣe, kí o sì máa rántí irú ilé tí o ti jáde. Ọmọ tí kò rẹ́ni tí yóò dé ni kì í sínwín bí àwa bá bá ẹ sọ̀rọ̀ títí tí o wá rùn kì tí òun wípé ẹnu wá rùn tó. Ìkóríta ń jẹun ò ti wí fún ọ ní àgbàlagbà ń dúró sí de ọmọ. Ibi ìwọ ọmọdé yìí má pa mí sì ni ọ̀ràn dùn mọ́. Bí ọ̀ràn bá ti dé bí ìwọ ọmọdé yìí má pa ara rẹ, a jẹ́ pé èkuru ti tẹ̀yìn ní fàǹfà nìyẹn o. Owó tí àwa nílà ń yá ọ yìí, orí rẹ ló kún tí à ń bá ẹ fà. Bó bá wá wù ẹ́ kí o gbọ́, bó bá sì wù ẹ́ kí o fi gbígbọ́ ṣe aláìgbọ́. Àpọ́nsùn lọ rí, ṣebí tara rẹ̀ ni wọ́n ń lọ̀ fún un.
kò jẹ́ bó ṣe jẹ́. Bàbá Adúrójayé dìde, ó fẹ́ jáde. Pẹ́ kí ìyàwó rẹ̀ ló ṣe lẹ́nu ọ̀nà, ó ní, "Màmá Dúró, kí ló wá ṣe? Ṣé ọ̀rọ̀ Dúró ló wá dá sí? Lọ́mọ tó jẹ́ pé bí mo ṣe ń yí sébè ló ń yí mi sí poro. Èmi ò rò pé kí n ní elétí bí etí èyí tó ń ké lórí igi lóru yìí lọ́rọ̀ gbọ́ o. Ẹ̀yin ẹsẹ̀ láti mọ ọmọ tí yóò ṣe ẹ̀mí. Ìwé mímọ́ sì ti là á mọ́lẹ̀ pé ọmọ tí wọ́n ń bá wí tó ń warùn kì yóò parun lójijì ni." Bàbá Dúró sọ̀rọ̀ tán, ó bọ́ síta tìbínú. Màmá Dúró kò kọbi ara sí àròyé ọkọ rẹ̀. Ó wọlé, yẹ̀rì nìkan ló kù sí nídìí. Bó ṣe wọlé ló fi orúnkún rẹ̀ méjèèjì kúnlẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tẹ̀dùntẹ̀dùn pé, "Dúrójayé ọmọ mi, dákun, òṣùṣù rẹ̀ rèé, ọmọ ọlá, ọmọ ọlà, ọmọ alẹ́bọ tí yóò fàparò rú, ọmọ àfìyànjẹ àparò ṣoògùn, ọmọ ayó bí oyún, àágbérí ọ̀gá, ọmọ aṣẹ́wó mọ́júlé koko. Mo fìkúnlẹ̀ abiyamọ bẹ̀ ọ́, mo fi ọmú mi méjèèjì bẹ̀ ọ́. Síwó torí ìkúnlẹ̀ tí mo wà, ó tilẹ̀ jẹ́ pé ó dòódì ká tó máa kúnlẹ̀ bí ọmọ ẹni. Àmọ́ ìkúnlẹ̀ mi rèé, má sọ mí di olórí burúkú láwùjọ àwọn ọlọ́mọ. Wò ó, ojú mi rí pọ̀npọ̀n náà yan, bíi ti ìdààmú lébèrà tó fẹ́ obìnrin ọba kí n tó rí ọ bí. Mo jẹ sísun, mo jẹ sísè, mo gbé ọmọ láńgidi jó láàrin ọjà. Kódà mo gbẹ́bọ ìhòhò lóríta mẹ́ta dánwò. Mo jẹgba odó, mo jẹgba ọlọ, mo fọwọ́ osùn nú ògiri gbígbẹ. Ọpẹ́ tí mò ń dá lọ́dọ̀ Ọlọ́run ni pé ọlọ́mọ kan kúrò ní kí ló bí. Bó bá rí bẹ́ẹ̀ dákun, torí Ọlọ́run, sinmi agbájá, jáwọ́ nínú àpọ̀n tí kò yọ̀. Ìwọ̀nba lèèyàn jẹ nínú ajá tó sínwín kú, ìwọ̀nba lèèyàn gbèjà ìlú mọ́. Èyí tí o ti ṣe láti ọdún mọ́dún yìí ti tó. Má sọ mí sí òkùnkùn ayé. Má jẹ́ kí porongodo ayé lù mí dákun. Má jẹ́ kí porongodo ayé lù mọ́ mi dákun. Ibí yìí ni màmá Dúró sọ̀rọ̀ dé tó fi bú sẹ́kún gbàmù. Dúró súnmọ́ ìyá rẹ̀. Ó mú etí aṣọ tó lọ́mọdì. Ó fi nu ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹkún rárá, gbogbo ẹ̀ fún ìgbà díẹ̀ ni. Ṣùgbọ́n mo fẹ́ kó yé yín pé tèmi kúkú yé mi. Àwọn lásìgbọ́dọ̀ rẹ̀ yín àwọn jẹgúdújẹrá tí wọ́n ń rẹwà jẹ. Ẹ má sunkún mọ́, ojú ló pẹ́ sí. Kàkà kí màmá Dúró dákẹ́ ẹkún, ṣe ni ẹkún tó ń sun túbọ̀ ń peléke sí i. Ṣé ọ̀rọ̀ àròkàn ló ń fa ẹkún àsundàbọ̀? Ó tún sọ̀rọ̀ pẹ̀lú ẹkún àsunwà pé kí n dákẹ́ ẹkún, àbí kí ló ti wí? Ṣé ẹ̀rín wá ni kí n wá máa rín? Nígbà tí ọmọ gbogbo ayé yàn, tí wọ́n yanjú, tí àwọn òbí tí wọ́n jèrè, tí wọ́n sì tún fèrè jẹ̀kọ nínú gbogbo àdáwọ́lé wọn. Ṣùgbọ́n tó jẹ́ pé ọmọ kan ṣoṣo póró tí èmi ń wò lójú ni wọ́n ń forí tiẹ̀ fágbọn. Èèpà, ìyá máa jẹ mí o, ìyá mi àwẹ̀lé yìí, ọmọ yan bí n lólú, ẹlẹ́dàá rẹ̀ ń sùn lọ́rùn níbí o. Màmá Dúró fìdí jálẹ̀ bẹ̀tẹ̀, ó kígbe tò, láì bìkítà pé àjí ti jìn. Ó ní òun ti ṣe tán láti pa ara òun sí Dúrójayé lọ́rùn. Dúrójayé ṣẹ̀ṣẹ̀ wá mọ ọ̀ràn lọ́rùn nígbà tó wo bí ìyá rẹ̀ ṣe ń pora mọ́lẹ̀ bí àgékù ejò, tó sì tún kígbe tò bí ẹni ọ̀fọ̀ṣẹ́. Ẹni àwífò jìgà lórí ibùsùn rẹ̀, ó fọwọ́ dákèrè ìdí. Ó ní, "Oh God, nǹkan tí ọ̀rọ̀ ẹ̀yin obìnrin máa ń sú mi sí rèé. Èwo ló wá tí ìfa ẹkún nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí o? Mo ní mo ti gbọ́ ti yín, àbí kí lẹ tún fẹ́ kí n wí? Ó bá jẹ́ pé ariwo tí ẹ̀ ń pa yìí lẹ rò pé ó máa yanjú rẹ̀, ẹ múra sí o." Tọ̀, Dúró ló ń bá màmá rẹ̀ sọ̀rọ̀ báyìí o. Bọ̀bọ́ Àlútà, orí kìíní la wà àti dé ojú ìwé 8. Ọ̀mọ̀wé Olúṣẹ́gun Fátùròtì ló kọ ìwé Bọ̀bọ́ Àlútà. Títí ìgbà míì tá ó tún láǹfààní láti pàdé. Bùkọ́lá Owólabí ni èmi ṣe. Ṣàró àwọn ọ̀gá ni mí, ọmọ oníbú ẹja. Ṣàró gbọ́gbà yíyàwó ọmọ atárúgbó ṣe lóge, ọmí lọ́mọ ṣàró ọ̀gbẹ́ tójò tẹ̀rùn. Èmi lọ́mọ ṣàró ọ̀gbẹ́ tójò tẹ̀rùn, oníbú àwọ̀ ọ̀wọ̀ tán ibi gbogbo ní jẹ́ lómi. Ẹ máa fẹ́, ẹ máa tẹ̀lé wa, kẹ́ ẹ sì máa bá wa pín káàkiri. Ìpàdé wa bí àdùn bí oyin.